kò sí tàbí ṣùgbọ́n, kò sí àní-àní níbẹ̀. Gbogbo àwọn ènìyàn ni wọ́n ti ń wòye pé Rasheed Ladoja ló ṣeé ṣe kó gorí ìtẹ́ èèyàn Olúbàdàn ti ìlú Ìbàdàn. Ó náà ti wá sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó wọ ìlú Ìbàdàn, lẹ́yìn ìgbà tí ọba àná èèyàn Olúbàdàn tó papòdà. Ṣẹ̀mọ̀ pé kété tó bá papòdà ní Rasheed Ladoja ló fi ìlú Ìbàdàn lẹ̀. Kété tó ti wá padà dé, kí ló sọ? Ó ti bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ó ní wípé ṣùgbọ́n kó tó sọ ohun tí ó sọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yìn wọ ní ẹ̀yìn bá tẹ subscribe button kó ayé kó omi kankan bẹ́ẹ̀ kò ní wọlé tó wá. Ó ti wá sọ̀rọ̀ Rasheed Ladoja. Ó ní wípé láìpẹ́ láì jìnnà ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ èèyàn lábẹ́ gómìnà Seyi Makinde ni wọ́n kéde òun gẹ́gẹ́ bí Olúbàdàn ti ìlú Ìbàdàn. Ó ní kódà ó ti lé ní bí 50 ọdún tóun ti wà lẹ́nu ìjọba ti ìlú Ìbàdàn, pé a jẹ́ pé Ọlọ́run kádàrá pé ẹni tóun ò tí ì kú ni wípé ẹni tóun ó sì tún ṣe ó kù láyé. Kí wá ni tóun ó ṣe tó kù láyé? Òun náà ni kóun ó di ọba ti ìlú Ìbàdàn ti ìlú Ìbàdàn ti ìlú Ìbàdàn. Ẹ gbọ́ kí lèrò tiyín nípa rẹ̀?